ǹjẹ́ kábíyèsí ọba mi Olódùmarè lónìí o ẹja tún lọ re kẹjá bọ̀ re lórí ètò tá a pè ní Real Yorùbá Magic. mo wá kí wa ní gbogbo bí tẹ́ wà jákèjádò àgbáyé tẹ́ ń wo ètò yìí Real Yorùbá Magic wípé ẹ kú ojú ìwòran, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ mi etí ọ̀hún ò ní di láṣẹ ọba mi Elédùmarè. ǹjẹ́ ọlọ́gbọ́n bẹ́rẹ́bẹ́rẹ́ ní joyè ilé aláwùsá, ọlọ́mọ̀ràn ní joyè lóde Àwùjalẹ̀, ọmọdé ìwà mọ̀ràn kó mọ ti pẹ́nẹ́pẹ́nẹ́ pẹ̀lú adíyá fún Ọ̀rúnmìlà tí wọ́n níbi ó máa ṣẹ̀lé rẹ̀. Ọ̀rúnmìlà níbi ò ní lè ṣẹ̀lé òun, ó ní lápálápá báyìí níbi ó máa ṣẹ̀ sí, ibi ò ní lè ṣẹlẹ̀ síta. mo gbà ládùúrà wípé ibi ò ní ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí. kí la tún mú wá fún wa lónìí lórí ètò tá a pè ní Real Yorùbá Magic. Moruf Adégbóyèga lórúkọ tèmi o, ọmọ ọ̀dọ̀ àgbà ìmọ̀lẹ̀ tí gbórí social media ó yànmùyànmù bọ́ba fẹ́rẹ̀ gbogbo ìlú Ẹ̀gbá, araba bá àròyìn fún gbogbo orílẹ̀ ègbórè, ọ̀kan lọ́mọ fún gbogbo ìlú Ìdòkú lábẹ́òkúta. ǹjẹ́ já mọ̀ wípé fùrùfùrù àgbàdo, kí là ń pè ní àgbàdo? gbogbo wa ti mọ̀ yìí pé ara àwọn oúnjẹ tá à ń jẹ òun làgbàdo. fùrùfùrù àgbàdo ní bí èèpo tó kọ́bà àgbàdo ká tó kan àgbàdo gangan. fáwọn tí ò bá mọ̀ tí wọ́n ń pè ní fùrùfùrù àgbàdo ilẹ̀ ń wò yóò tá a ya lára àgbàdo. ẹ mọ̀ pé bó ṣe wà yìí ó jójú wá lọ, tá a bá fi kaná bùlàbùlà ni ó mọ̀ jó. ṣùgbọ́n bó ṣe wà yìí a lè fi fùrùfùrù àgbàdo a lè fi ṣe ọbẹ̀ níwọ̀nba tiẹ̀, tá a fi epo sí, tá a fi magí sí, tá a fi iyọ̀ sí, tá a fẹja sí, tá a sì gbé sórí iná gáàsì tí fùrùfùrù yóò sì ní jóná. ẹni ìṣàwò báwọn bàbá wa ṣe máa ń ṣe ni wípé ewé kan ń bẹ lóko, wọn a máa pe ewé yìí ní ewé ẹyin olóbe. n ò mọ bẹ́ẹ̀ tí ń pè lọ́dọ̀ yín. ewé òun lẹ̀ ń wò, ewé tí wọ́n pè lẹ́yìn olóbe ńlẹ̀ rí òun. a máa ṣe bí ẹni sun sẹ́yìn wíníwíníwíní. àwọn àgbà wo wọ́n ti mọ ewé òun lẹ̀ ń wò lọ́wọ́ mi, ewé ẹyin olóbe. a mú ewé yìí, a lè lọ ewé yìí lórí ọlọ, a lè lọ lórí símẹ́ǹtì. tá a bá ti lọ ewé òun tán, a wà á kó sínú ike kékeré kan. inú ike kékeré tá a kó sí òun, a fàtà sí epo, ẹja, magi nǹkan kan, a ti pò dáadáa. torí kò lè ṣe mọ́ pò nínú fùrùfùrù òun. tá a bá ti pò dáadáa báwọn, ẹnìkan ó di fùrùfùrù yìí mú bí, ẹnìkan ó di mú bí. a wà á dà sínú fùrùfùrù òun ṣe é tiri, a wà á gbé sí orí iná gáàsì, iná owó mọ̀ọ́jú wọ́n mọ̀ fi ṣe bí rù gbogbo lé ó máa ta sọ́sọ́ gbòò. kódà gan bí wọ́n bá ṣe tán, bí àwọn bá fẹ́ ó lè fi jàmàlà, ó lè fi jẹ̀bà, kò ṣèyàn ní nǹkan kan. mo máa ń sọ gbogbo ìgbà tí n bá wà lórí ètò Real Yorùbá Magic wípé bí n bá sọ pé iná ń jó lórí omi, ẹ má bá mi jiyàn rẹ̀, eérú rẹ̀ nìkẹ́ ní kí n kó wá. báwo la ṣe máa ń ṣe é? Real Yorùbá Magic ńlẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ lórí Real Yorùbá Magic page. tẹ́ ẹ bá fẹ́ mọ̀ wá kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ fẹ́ mọ̀ jẹ̀gbádùn ètò yìí, ẹ lọ search fún Real Yorùbá Magic lórí Facebook. ẹ ti bá a pàdé ńbẹ̀, ẹ ti rí odó kan tí wọ́n sọ ọmọ rí odó sí, tẹyẹ ńlá kan tó fẹ́ fò jáde ńbẹ̀, ìyẹn lórí Facebook. bó sì jẹ́ lórí YouTube ni Real Yorùbá Magic TV, tó bá jẹ́ lórí TikTok Real Yorùbá Magic idán àwọn àgbà. ẹ máa bá wa like, kẹ́ ẹ máa bá wa share, kẹ́ ẹ máa bá wa subscribe, ẹ máa bá wa share. ọ̀pọ̀ sì wà lórí pé wọ́n ń jiyàn pé bóun ni fùrùfùrù ọkà, bóun la ṣe lè fi sí ọbẹ̀. ẹ tẹ̀lé mi ká lọ. ewé ẹyin olóbe òun ni wọ́n ń gún lórí símẹ́ǹtì tẹ̀ ń wò wọ́n. ewé ẹyin olóbe òun ńgbà àwọn gùn tán òun lẹ̀ ń wò yóò. àwa fẹ́ ṣe bí ọbẹ̀, a fẹ́ fi fùrùfùrù ọkà, a fẹ́ fi sè é bí ọbẹ̀. òun láti dà sínú ike míì yìí. ẹja ṣe kámákámá ká wá fi omi, a lè fomi díẹ̀ sí, a fomi díẹ̀ sínú rẹ̀. tẹ́lẹ̀ pa ti fomi díẹ̀ sínú rẹ̀, ẹja fi epo náà sí inú rẹ̀. a ṣe bẹ́ẹ̀ o, ọmọdàgbà dìyàwó lé. a ti fi epo díẹ̀ sínú rẹ̀. ẹja fi ata sí, ata gígún ńlẹ̀ ń wò ó. ẹja fi ata gígún díẹ̀ sí. magi, ẹja rún magi díẹ̀ sínú rẹ̀ náà. àwọn ọmọ mi tún fi ẹja bẹ̀, wọ́n ní ká fi ẹja sí. tó ẹja rèé o, ẹja dín. ẹ̀rí pé báyìí bá gbà wá, a lè fi iyọ̀, a lè fi iyọ̀ sí inú rẹ̀ náà. a wà pò dáadáa iná gáàsì. kọ́mọkọ́ wá bá wa dáná gáàsì ńbẹ̀ wò. ẹ rí ńlá ń mìsì yìí o, kó tó di pé a wà á dà sínú fùrùfùrù wọn.
ṣé ẹ ti rí ṣé ẹ ti rí ibi àwa wíládé yìí o ṣé ẹ mọ̀ yìí pé ewé ẹyin olóbe tá a ti lọ̀ papọ̀ tá a ti fẹ́ já tá a ti dùn ẹ̀kan sí wọn àwa fẹ́ gbé sórí náà gáàsì báyìí a fẹ́ mọ̀ fi ṣe é a fẹ́ mọ̀ fi ṣe o pẹ̀lú fùrùfùrù ọkà ó ti ń hó tó ẹ̀pẹ́ nìkan wà mí ó kàn máa bá a fi síbí rò ó kẹ́rí kẹ́rí pé òjò náà ẹ̀jẹ̀ kẹ́mi náà kí n fọwọ́ kàn mú síbí òun kẹ́rí pé fùrùfùrù ọkà ni ó là ń rò ó yóò máa ta sọ́sọ́ gbò ẹ̀ẹ̀kan lè gbọ́ ta sọ́sọ́ rẹ̀ nù lé ni kẹ́rí ó ń fẹ́ ru paná àmọ́ fùrùfùrù òjò náà real Yoruba magic real Yoruba magic fùrùfùrù àgbàdo la fi ń ṣe ọbẹ̀ tẹ́ ń wò yìí o ẹ̀yin náà lè ṣe lọ́wọ́ ara yín ṣe rí pé kò jóná kábíyèsí ọba mi Elédùmarè ẹ rí i pé fùrùfùrù tá a fi ṣe ọbẹ̀ kò jóná kí ló fà á tí ò fi jóná agbára tí ò fi jẹ́ kó jóná inú ewé ẹyin olóbe òun ńlọ wà tẹ́ ẹ bá lo ewé mi fùrùfùrù wọn ò jóná o tàbí tẹ́ ẹ bá rò yìí pé iná gáàsì ò lè jó fùrùfùrù lásán tí ò sí nǹkan kan nù rẹ̀ òun rèé o ẹja gbé sórí iná gáàsì ṣẹ́ẹ́rẹ́pọ̀ ti ń jóná ṣẹ́ẹ́rẹ́pọ̀ ti ń jóná ṣẹ́ẹ́rẹ́pọ̀ ti ń jóná ṣẹ́ẹ́rẹ́pọ̀ ti ń jóná ṣẹ́ẹ́rẹ́pọ̀ yẹ fùrùfùrù wọn ti ń jóná ṣẹ́ẹ́rí kí ló wá fà á tí ò jóná ńgbà tá a fi ṣe ọbẹ̀ pẹ̀lú ewé ẹyin olóbe òun ńlágbára wà nínú rẹ̀ àwọn bàbá wa nímọ̀ sáyẹ́nsì àbí wọn ò nímọ̀ sáyẹ́nsì real Yoruba magic lórí ìkànnì tá a wà yìí real Yoruba magic lórí YouTube real Yoruba magic TV lórí TikTok real Yoruba magic ìdán àwọn àgbà ẹ bá wa like ẹ bá wa subscribe sí ẹ bá wa share rẹ̀ kó lè bá àdílé dóko kí wọ́n lè bá a mọ̀ wípé àwọn bàbá wa náà wọ́n ní ìmọ̀ sáyẹ́nsì tiwọn a ò lè jù báyìí lọ Moruf Adégbóyèga lórúkọ tèmi ọmọ ọ̀dọ̀ àgbà ìmọ̀lẹ̀ tí gbé orí social media ó yànmùyànmù bọ́ bá fẹ́rẹ̀ gbogbo ìlú Ẹ̀gbá arábá bá àròyìn fún gbogbo orílẹ̀ èdè á tún pàdé láìpẹ́ láti ọba àdílé dòbàrẹ̀ ọ̀fẹ́ ṣìyàn ti yá o.